àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. àwọn agbébọn ló dojú ààbò ilẹ̀ Yorùbá délẹ̀ Digbí la wà lẹ́yìn Sunday Igboho ẹgbẹ́ Afẹ́nifẹ́re ló sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ilẹ̀ Yorùbá ti ké sí àwọn tó ń dúnkokò mọ́ olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ èèyàn máa sí Sunday Igboho lóde èròǹgbà rẹ̀ láti rí i dájú pé àwọn agbébọn àtàwọn agbésùmọ̀mí fi ilẹ̀ Yorùbá sílẹ̀ pátápátá àtẹ̀jáde kan tí agbẹnusọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re Jàre Àjàyí fi síta lọ́jọ́bọ̀ ọjọ́ 15 oṣù kẹfà ọdún 2026 yìí sọ pé Ìgbòho kò dúnkokò mọ́ ìran kankan bí kò ṣe pé àwọn èèyàn àti ẹgbẹ́ tí wọ́n ń dà àlàáfíà ilẹ̀ Yorùbá láàmú ló ń dúnkokò mọ́ ó rántí pé látara ìjínigbé àti ìpànìyàn tó ń wáyé ní agbègbè Ìgbòho Ìgbẹ́tì àti Kìsí ní Òkè Ògùn ìpínlẹ̀ Ọ̀yọ́ Sunday Igboho ṣàbẹ̀wò sílùú rẹ̀ tó jẹ́ ìlú Ìgbòho tó sì fún àwọn agbébọn tó jí àwọn obìnrin kan àti ẹbí rẹ̀ gbé ní ìlú náà ní wákàtí méjì láti tú àwọn tí wọ́n jí gbé sílẹ̀ tàbí kí wọ́n rí pípọ̀ ojú òun o Ìgbòho tún bá àwọn olórí Fúlàní tó wà ní agbègbè náà sọ̀rọ̀ pé kí wọ́n bá àwọn èèyàn tó ń ṣiṣẹ́ láabi ní agbègbè náà sọ̀rọ̀ o tó sì tún ṣèkìlọ̀ fáwọn ọmọ Ìgbòho àti ọmọ Yorùbá kankan eléyìí tó bá ń ṣàtìlẹ́yìn fáwọn ajínigbé pé òun máa pa ẹni náà ni o Ìgbòho nínú fídíò mi ń béèrè fún àtìlẹ́yìn àwọn ọba ilẹ̀ Yorùbá láti lé gbogbo àwọn ajínigbé àti ọ̀daràn kúrò nínú igbó ilẹ̀ Yorùbá o tó sì ní àjòjì tó bá fẹ́ máa gbé nílẹ̀ Yorùbá nílò láti kúrò nínú igbó kí wọ́n bọ́ sí ìgboro níbi tí ojú ti máa ká gbogbo wọn ẹ̀wẹ̀ lẹ́yìn ìdúnkokò Ìgbòho yìí àwọn ẹgbẹ́ lẹ́kùn àríwá Nàìjíríà bíi Arewa Consultative Forum ACF Northern Elders Forum Coalition of Northern Groups àti Concerned Fulani People of Nigeria bú ẹnu àtẹ́lu Sunday Igboho fún gbèdéke tó fún àwọn Fúlàní náà wọ́n fẹ̀sùn kan Sunday Igboho pé níṣẹ́ ni ó ń fi ojú àwọn péréte tó ń hu ìwà ìbàjẹ́ wo gbogbo ìran Fúlàní tó sì ń pe gbogbo wọn ní ọ̀daràn bákan náà ni wọ́n ní kí ààrẹ Bọ́lá Tinubu àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé láti fa Ìgbòho létí o kó yẹ pé gbogbo ìran Fúlàní ní ọ̀daràn máa àmọ́ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní kò sí nǹkan kan tó burú nínú nǹkan tí Ìgbòho ṣe láti dáàbò bo àwọn èèyàn ilẹ̀ Yorùbá wọ́n ní níwọ̀n ìgbà tí Ìgbòho kò tí ì ṣe ohun tó lòdì sí òfin pípe àwọn aláṣẹ láti fi ìjà jẹ tàbí kojú oró sí jẹ́ ojú náà láti tàbùkù ohun tó jà fún láti dáàbò bo ilẹ̀ Yorùbá o ẹgbẹ́ Afẹ́nifẹ́re ó wòye pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ó jẹ́ ọ̀kan lára àwọn ẹkùn tí àlàáfíà jọba jùlọ tẹ́lẹ̀ ní gbogbo Nàìjíríà tó sì fi ààyè gba tó lórí tẹlẹ́mù tó fi mọ́ àwọn èèyàn láti ilẹ̀ àríwá láti fi agbègbè yìí ṣe ibùjókòó àti dókòwò níbẹ̀ wọ́n ní àmọ́ èyí ti yí padà nígbà tí àwọn darandaran Fúlàní ń da ẹran jẹ oko àwọn èèyàn nílẹ̀ Yorùbá tí ìjínigbé láti fi gbọ́ owó sì ń peléke sí i tó fi mọ́ lílé àwọn èèyàn kúrò nínú ìlú wọn o bákan náà ni ẹgbẹ́ náà tún sọ pé ìwádìí ti tún fi hàn pé àwọn tó ń ṣe ìwà kùsàlọ́nà àìtọ́ ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti agbátẹrù ìgbésùnmọ̀mí tí wọ́n sì máa ń lé àwọn èèyàn kúrò nílé wọn kí wọ́n lè rí iṣẹ́ wọn ṣe bí iṣẹ́ o Àjàyí nínú àtẹ̀jáde náà fi kún pé àwọn ẹ̀ṣọ́ ààbò ti ṣáájú sọ pé àwọn agbésùnmọ̀mí tí wọ́n lé kúrò ní igbó Sambisa tí ọ̀pọ̀ wọn jẹ́ Fúlàní ni wọ́n ń sá wá sí ẹkùn gúúsù tí wọ́n sì ń da ilẹ̀ Yorùbá àtàwọn ibòmíì láàmú ó fi kún pé kì í ṣe gbogbo ìran Fúlàní ní Ìgbòho ń dájú ìtara kọ bí kò sí àwọn tó ń lọ́wọ́ nínú ìpànìyàn àti ìjínigbé láti fi gba owó nílẹ̀ Yorùbá ó wá rọ àgbààgbà ẹkùn àríwá láti ṣàyẹ̀wò ohun tó mú káwọn agbésùnmọ̀mí máa rí àwọn èèyàn gbà sínú iṣẹ́ ibi wọn nírọ̀rùn ní ẹkùn náà tó fi mọ́ àwọn ọ̀dọ́ tí kò lọ sílé ẹ̀kọ́ láti rí dájú pé òpin dé bá ìgbésùnmọ̀mí ní ẹkùn náà àti ilẹ̀ Nàìjíríà lápapọ̀ ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pẹ́ ká o ẹ máa fi èròǹgbà ẹ sábàlá àríwú sí ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde.
dé o. Bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣòro ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ni pọ́n ṣe ń gbogbo ẹ̀ gbogbo aláyé? Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.